إلهي أنت للعلماء أمن فقول الشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء ستر فقول الشيخ محي الدين سترا إلهي أنت للعلماء فضل فقول الشيخ محي الدين فضلا سلامي على المختار من خيرة الهمام وأكرمي مبعوث به رسل قد ختم سلامي على من سار ليلا إلى الهلا وكان له جبريل من جملة خدم سلامي على من شق جبريل صدره صغيرا ولم يشكو لذلك من ألم سلامي على من شرف الله قدره وأيده بالمعجزات وبالحكم سلامي على طه وياسين والضحى سلامي على الممدوح في النون والقلم سلامي على من قال للناقة تشهدي بأني رسول الله قالت له نعم سلامي على من قال للدب من أنا فقال رسول الله أرسلت للأمم سلامي على من قال يا ربي أمتي أجرهم من النيران قال نعم نعم أجرهم من النيران قال نعم نعم فليتك تهلو والحياة مريرة وليتك ترضى والأنام غضاب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا سمعك الود فلكل هين وكل الذي فوق التراب تراب وكل الذي فوق التراب تراب الأنبياء هم السعادة جملة لكن أحمد بينهم هو أسعد. National Chairman PCRC. يا فخر مكة تمجدا مدينة بك كم رجال في البلاد تمجدوا. ẹjọ́ gbogbo àwa tí Ọlọ́run ní ká wà níbí àwọn tí wọ́n ń cover mi wọ́n lè gbága torí
Apelogun tí ẹ̀ ń wò yìí Asiwaju Adini tòní. Bẹ́ẹ̀ni. Bàbá Adini gbogbo Remo. Gbogbo Remo. Àtàwọn oyè míì. Àtàwọn oyè míì. Tí wọ́n ti jẹ ọkùnrin tó wà níwájú yìí dá wọn lóhùn. Sámà àti ilẹ̀ ti sẹ̀ ilẹ̀ ta sí i. Ilẹ̀ ta sí i. Mo ní ìyàwó lọ́fà lónìí. Lénìí. Bẹ́ẹ̀ bá dépò tá a dé yìí bí ìbá ṣe ní ìrẹ́gbẹ̀ kò sígbà tí ò ní bísì. Àfẹni tí Ọlọ́run bá fẹnu rẹ̀ tó ọ̀rọ̀ nínú ìgbà lókù. Allahu Akbar. Kódà bí irú ọba rẹ̀ ni pé aláàárín ọgbọ̀n ṣẹ́jú ọlọ́mọdé ara padà sí ibú. Amina. Nǹkan dénú. Nǹkan dénú. Mo fẹ́ kẹ́ jẹ́ ká gbádùn ara wa. Gbádùn ara wa. Rìnrìn nídìí ìsásùn ìfà wàhálà ni. Ẹ jẹ́ kí Asiwaju Adini. Asiwaju Adini. Fún gbogbo kílẹ̀ pé Ogun State. Bàbá Adini gbogbo Remo. Kò yí ẹni kódà joyè lọ́dọ̀ mi lọ́fà. Bẹ́ẹ̀ni. Mo kí bàbá ìmáàmù wa àgbà ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ń tún ẹ dákun o. Ìmáàmù ní iye wa. President gbogbo ìmáàmù Ogun State. Ẹjọ́ ẹ̀ ń tẹ́ dúró ń bí ooru ti dé. Ẹja tẹ́gùn owó aṣọ náà dọ̀ mí ń bí kálukú ló ní tí ò bá láàmú. Ṣẹlẹ̀ yóò gbọ́ Yorùbá. Bàbá wa ní Ẹ̀gbá. Bàbá wa àgbà Bangbọ́lá El-Markazi. Bàbá wa ní Akilẹ̀ Ìjẹ̀bú. President wọn níbẹ̀. Bàbá wa ní Remo. Chief host wa. Àwọn àlejò máa jókòó báyìí. Mashallah. Mo kí wakilul muslimin. Ilẹ̀ Yorùbá Edo and Delta State. Mo wá kí aṣáájú tiwa ní gbogbo ilẹ̀ Kwara. Sheikh. Ẹ ṣe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta ni. Sheikh. Bó o lọ wí. Sheikh. Nǹkan tó kilẹ̀ dáadáa ńkọ́. Sheikh. Wallahu ya'asimuka minan nas. Amin. La takhafu. Daraka wala takhsha wala hawla wala quwwata illa billah. Àwọn yẹn ní bàbá wa Emir Madibo. Ainul Amir ojú bàbá wa Emir. Mo kí Saiful Qadiri. Mo kí bàbá ọba tí wọ́n ó sí wa. Bàbá wa Akárí gbòmò kí yín o. Ọ̀fẹ́ mọ́lá. Bàbá Adini ilẹ̀ Yorùbá ọ̀rẹ́ wa púpọ̀. Apàdé ìgbà tá a joyè ní ìmáàmù wa ní Ọ̀tà Àwórì. Àtúpàdé ọdún ya Sàtàrù níjó ní. Mo kí olóríire tó dùn wá nú jọ sí Deputy Governor. Alájà wa Naima ẹ wò mí. Mo bí ìbejì. Deputy Governor ní kíyàn àbí. Bẹ́ẹ̀ni. Mo wá sọ ní Naima ó kọ yìí mo sọ. Bẹ́ẹ̀ni. Mo sọ Naim mo sọ Naima. Ẹ̀dùn wa nú jò ni mo kí. Mo kí mínísítà wa fún transportation. Minister of Transport mo kí. Mo kí gómìnà wọn ti wá wọn kà wá sí ni. Mo ti wọ́n pè wọ́n sí l'Abuja mọ́sọ̀ọ̀sẹ̀ ni. Gómìnà tó fẹ́ sọ̀kalẹ̀ láyọ̀nù ló ka tàwa àfáàsí. N gbọ́dọ̀ má débẹ̀ àwọn bàbá mi nù.
ẹ bá kí gómìnà o. Mo kí o gba àwọn olóríire táwa ń bí torí kò sólórí ibú ń bí. Mo kí ọba àgbẹ̀jẹ̀ bí àmìlà àfa àgbà fún gbogbo Lagos State. Tá a ti ń jọ ń bẹ tipẹ́tipẹ́ lẹ́kọ̀ọ́. SSG wà níbí. Mo kí wa àti Chief of Staff. Mo kí ògbó wọn. Mo kí El Fulani. Mo kí púpọ̀. Mulku Suleiman yewa mo kí. Bàbá mi jẹ́ ìṣíwá. Adamallahu hayatahum. Máa tó jẹ́ ń ṣe bẹ́ẹ̀. Ń gbà mo dé ọ̀dọ̀ púpọ̀. Àwọn ni á dìde fún mi. Allah. Ẹni tí ò bá tẹ́rí kì í mọ iyì àpọ́nlé. Allah. Tẹ́ fi máa lò lọ tẹ́ máa lò lọ ẹ̀ ní pàdé àbùkù. Àmín. Wọ́n tírìtì mi pé sí ní stéètì wa. Òun wà máa bọ̀ ní Kwara. Ẹnìkan ò ní dìde kì í ṣe ayé yìí mọ́. Ojú ẹ̀ tó ní Kwara ní ti ń sọ yìí. Imam Offa and others. Mo kí n púpọ̀. Mo fọwọ́ àgbàlagbà kí n. Ọ̀rọ̀ tí wọ́n ní kí n wá sọ ọ̀rọ̀ tí ò pọ̀ ní. Mo kí Amirul Wa'izin tí wọ́n ti bá a sọ̀rọ̀ nísìn. Bàbá wa Apelogun ẹ jòkó dáadáa. A jòkó tàwọn àgbàlagbà máa ń ṣe bẹ́ẹ̀ sí ọmọdé. Ka'annaka qad khuliqta kama tasha. Olóyè Apelogun ẹ̀mí àní ń bọ̀. Wa idha ruziqta. Bàbá ẹ̀mí àná. Khaliqatan mahmudatan. Bàbá ẹ̀mí àná. Faqad istafaka muqassimul arzaqi. Bàbá ọba àlọ́rin ní ẹ̀bọ̀ tẹ̀ ń wò. An-nasu hadha hazuhu malun wada. Ilmu wa dhaka makarimul akhlaqi. Wọ́n ti rí mẹ́sàgì ọba ẹ̀mí àná. Ọ̀rọ̀ tó wà very very important. Ìlọrin yá náà. Idha ruziqa al-fata wajhan waqaha. Taqallaba fil umuri kama yasha'u. Gbogbo tí olóyè ò máa wò lẹ́gbẹ̀ẹ́. Tí ó máa wò lẹ́gbẹ̀ẹ́. Ẹ kó sí wọn lẹ́gbẹ̀ẹ́. Ẹ kó sí wọn lẹ́gbẹ̀ẹ́. Mo kẹ́yìn àgbàlagbà yẹn àfa ńláńlá o. Àfa ńláńlá. Ẹ̀yin bàbá wa tààrà. Bàbá wa Apelogun. Asiwaju àbí. Naam. Adini. Gbogbo kíni. Ogun State. Ogun State. Bàbá Adini gbogbo kíni. Ogun State. Remo. Mọ̀wá jẹ́ ọba yẹn rojọ́. Bí ìgbà tẹ́ ẹ pe Ọlọ́run ní Apelogun. Pé bí mo ṣe fẹ́ kọ́ dá mi ní. Tí n bá di ọdún báyìí, mo fẹ́ dà báyìí. Ọdún báyìí, mo fẹ́ dà báyìí. Ọdún báyìí, mo fẹ́ dà báyìí. Bí ẹni pọ́lọ̀ ń kó kọ́ ẹ̀yin lẹ sọ fọ́lọ̀ ń pé kọ́ báyìí. Khuliqta mubarra'an min kulli aibin. Bàbá Aṣíwájú Adini bàbá Adini. Kápẹ́ ní ká máa dìbì ìbò níwájú Ọlọ́run ní níbi tá a pọ̀ dé wọn ò ní jẹ́ débi ẹ̀dẹ́. Allahu akbar. Ka'annaka qad khuliqta kama tasha'u. Báríkà bíi tẹ́ ẹ bára yín. Ọ̀rọ̀ mi ò ní jágun orílẹ̀ ayé yìí. Ọlọ́run ló ní ayé. Mo fẹ́ kẹ́ gbọ́ mi yé lónìí. Àmọ́ ẹni tó bá wù Ọlọ́run ni máa jogún ayé fún. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahi Àkọ́lé ọ̀rọ̀ mi rẹ̀. rahmanir rahim. Jàmá. Bí ìbásọ́lọ́ ni máa jogún ayé fún yàn. Deputy governor bẹ́ẹ̀ kọ́. Alóbìnrin ni àbí. Sọ́bìnrin náà ni dírẹ́fà wọn. Ẹ dá mi lóhùn. Kí ló dé tọ́lá ń so obìnrin lẹ́yìn tọkùnrin yóò máa sáré tẹ̀lé.
ẹjọ́ ọ̀rọ̀ lẹ́ni wá sọ. Abqakumullah. Innal arda lillahi. ẹ farabalẹ̀ Ọlọ́run ló ní ilẹ̀ ayé lóòótọ́ ṣùgbọ́n ẹ má jà tanra wa à ní ayé jura wa lọ. Allahu akbar. Alufulani ọ̀rọ̀ sọkúsọ. Ọ̀rọ̀ sọkúsọ. Àwa jọ ní ayé ṣé bákan náà là á ṣe lo ayé ni. Rárá. ìwọ tó lọ wà láyé bàbá tọrọ jẹ ọjẹun èsì tó tú ẹni tó ń tọrọ lọ́wọ́ ẹ̀. Allahu akbar. Deputy Governor a lè lo ayé bákan náà tó rà ní ayé bákan náà. Ní ayé bákan náà. tí mo fẹ́ sọ lónìí nù torí ti ń dá wàhálà lẹ́nu bóòlù ọ̀rọ̀ rẹ sì wá rí báyìí padà sọ́dọ̀ Ọlọ́run. Padà sọ́dọ̀ Ọlọ́run. n tí ó ṣe ló ti ṣeun. Yurithuha man yasha'u min ibadihi. kábíyèsí Kábíyèsí. ẹ tó wu ọlọ́ọ̀bá ni máa jogún ilẹ̀ ayé fún. Allah. mọ́dìmí lójú ọkùnrin ìdákùn fọlọ́ǹbíọ́ sọ̀rọ̀ ẹni tó fẹ́ dùn nínú òun náà ló ní máa sọ̀rọ̀. Innal arda lillahi yurithuha man yasha'u min ibadihi. bàbá wa àgbà lábẹ́kúta Abẹ́òkúta. ṣéyàwó wọn nù ni. والعاقبة للمتقين والعاقبة lẹ́fẹ̀ẹ́ wá للمتقين. ẹ dúró síbẹ̀ yẹn lórúkọ ìlú tá a ti jọ wá ẹnìkan gbọdọ̀ ta fèlèfèlè ẹ dúró lẹ́gbẹ̀ẹ́ bíi lẹ́gbẹ̀ẹ́ kánópì. إن الأرض لله يورثها من يشاء. tẹ́ ẹ bá jí wọn gbádùn ọ̀rọ̀ yìí àyẹn ńláńlá tó wáyé ó ní tí ẹ fẹ́ mú níbí mo kí alájọ ẹ̀ka ń wáyà ọmọ ìyá mi tí ó padà wojú agbo nísìn. من عبادي والعاقبة ká ń wáyà. للمتقين. ẹ jọ Ẹjọ́. pa dákun torí Ọlọ́run ní ṣòfò. ẹ fi wọn lẹ lásìkò yìí. ẹ̀yin bàbá tẹ ẹran mi ń ṣe Naam. ẹ jẹ́ n túmọ̀ díẹ̀ nínú tí ó mọ̀ ṣẹlẹ̀ láyé. Tí wọ́n ṣẹlẹ̀ láyé. káwá ṣètò bí wọ́n ṣe ṣe tàbárùkí ẹ gbọ́ tàbárùkí ẹ gbọ́ Naam. kágbó fáwọn àfáà Àwọn àfáà. bí ìbá tó sọ̀dọ̀ ọ̀rẹ́ mi ọ̀ràǹdà tó jókòó yìí àti ọ̀rẹ́ mi ẹ gbọ́ ṣé ìsìkìlù yìí ẹ gbọ́ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ máa láyé torí mo ti níláárí Alhamdulillah. nínú àfáà tí wọ́n sọ pé orí jẹ ní Nàìjíríà àtayé lápapọ̀ wọn ò lè yọ mí kúrò ńbẹ̀. Allahu akbar. إن الأرض لله يورثها من يشاء من عباده. ṣùgbọ́n gbogbo táǹtì lónìí àjọ ń ṣe ni Àjọ ń ṣe ni. Apẹ́lógun ti sìn á kọjá ká má ṣe á sọ agbára kalẹ̀ fúnra wa lónìí. Allah. Allahu akbar. tójọ́ tí Apẹ́lógun ń sáré tẹ̀lé káàkiri wọ́n pè mí lọ́ ń lọ mú lọ́fà èmi lọ́ ń lọ mú sáfà ọ̀pọ̀ láyé ni Ọ̀fà náà wá ṣe kídìmọ̀ Apẹ́lógun lónìí. والعاقبة للمتقين. má dìyàn lójú ọmọ yóò. والعاقبة للمتقين. bàbá wa ìmáàmù wa àgbà Mọ́mú wa àgbà. president general àgbà wa fa ńláńlá jama wa ayé tá ń lò lọ́wọ́ yìí Táwọn Naam. lọ́wọ́ yìí. àwọn mélòó la ní ṣé òyìn sí kílù wòkílù èèyàn mélòó gan ló ní ayé bọ́ọ̀ bá ti sínú àti mo fẹ́ kà yìí lọ dì mọ́ tó bá ti débẹ̀ ọ̀ sínú ayé. الله. Akbar. إذا لم تر الهلال فسلم. ìwọ tó bá jí tó bá ti rí òṣùpá tó yọ lọ dì mẹ́ni tó bá rọ́ṣùpá ó ti ní ayé jù ọ lọ. aláwìyé لأناس رأوا بالأبصار. amada aláàmú Àwọn dara wa láàmú. àjọ ní ayé Àjọ ní ayé. àwo làjọ láyé. Àwọn wo. mo ń bọ̀ nísìn láti Ọ̀fà tí mo fi débi ọlọ́pàá ò dá mi dúró Bẹ́ẹ̀ni. kẹ̀kẹ́ lásán ni wọ́n dìbò àkàlẹ̀ lọ́wọ́ tiẹ̀ Àbí? wọn ò ṣe dá mi dúró wọ́n dá mi dúró kí wọ́n dá ayé dúró. Dáyé dúró. we as your particular a ti dá ọjà Àti dáyàn kọjá. identity rẹ dà èmi ni identity ara mi Bẹ́ẹ̀ni. id card èmi ni id card ara mi. Bẹ́ẹ̀ni. إذا لم تر الهلال فسلم. sẹ́yìn sí kílù mo ṣe àràfà kan tí o ti pẹ́ nísìn gbogbo obìnrin kan ni wọ́n ní kinní kan bá dán dúró mo bá dé Jídà mo ní níbi tẹ́mi ti wá Nàìjíríà a máa súpó
gbogbo mi tẹ́ ẹ dá dúró òpó mi ni ẹ sí wọn sórí pásítọ̀tù mi àwọn 120 mo sì kún ọmọ kan mo sì kún ọ jáde padà. li unasin. ẹ máa sọkòtò àwọn onájọ láyé bẹ́ẹ̀ bá jọ láyé n tí bàbá ìmáàmù wa ní Abẹ́òkúta bá fà lọ́fà bàbá ní kú dànù. idha lam tara li hilala fasallim. bàbá ìmáàmù ṣèbólé ẹjọ́ ní ayé ni dandan táyì ó ṣe tẹ́ mú jẹ kó dàn wò bí wọ́n bá ní gbé sínú sàárè níjọ́ náà. li unasin. ẹ̀dọ́kọ̀ ẹ̀jẹ̀ ń kí Apẹ́lógún kó wọn jọ Apẹ́lógún. ra'aw bil absari. wòmí oníkọjá kẹ́dí alójú ẹ má jẹ́ kí ọ̀gàn kó bá yín ní pàkọ́. li unasin. dákẹ́dákẹ́ ẹ mọ̀ túmọ̀ rẹ̀ n ta fi ní kí Apẹ́lógún ó dá dúró a fẹ́ dá agbára jọ fún ni. gbogbo tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ bí ṣe ń dùn máa wọ̀ rẹ́ ní bí olórí ibú nínú. ẹ pè é sí gbangba àta ẹ sì kí ọ̀rẹ́ ẹ fẹ́ fà á fún ayé kí wọ́n mú nù. ẹ máa wù wá bá wa ní ẹtẹjúmọ́ gbogbo tó wà lára wa kó dára yín padà. idha lam tara li hilala fasallim. mo kí ọ̀tún ẹ̀kẹta imam. li unasin ra'aw bil absari. baba maratibu ahli dunya. Allah. àwọn mélòó gan-an lè fọ́ sọ àpé àwa tá a láyé ni. àwọn mélòó. bọ́ọ̀ bá sí bẹ́ẹ̀ kò sínú orí ibú o lọ dì mẹ́ni tó ti wà ń bẹ ni o. torí kò ní kárí. ẹ gbọ́ ọ wá ń lo fóònù ó ti kú ọ wá lọ nílò ní ẹni tó ní jẹnẹrétọ̀ kò sì sí nánú ìlú ọ nílò rìcháàjì ẹ̀ Maka Madina tí mọ́tò tí wọ́n fẹ́ fún ọ ní rí gbọ́ fóònù rẹ ti kú nù. báyìí rẹ bá ti rà lọlẹ́ táyé rẹ ń dán kó fi tiẹ̀ kún tiẹ̀ kọ́ dé èèyàn. Allahu Akbar kò boost ayé rẹ. ọ̀rọ̀ kọjá òní kí Apẹ́lógún mọ́ lọ́lẹ́ rẹ lọ dá nǹkan jọ. baba al-umara'u àwọn tẹnu wọn gbapá àlàyé baba àwọn aláṣẹ ni. ọ̀tọ̀lágo tá a lábẹ́rẹ̀ ìgbà gómìnà dé gìrìgìrì kálukú máa sáré ká. tàwa tún wá là ṣe tán tó bá ní mò ń wẹ̀ lọ́wọ́ mo fẹ́ kó di 1:30 ọ̀sán ẹ̀ kàn máa kùnlẹ̀ lọ́ máa tọ̀lẹ̀ máa padà. ẹ gbọ́n tí mo wí. program wa ó fast forward ẹ̀ tẹ́nìkan ò sì gbọ́dọ̀ gbìn bọ́ ọ báyìí gbìn tó kù tó lò báyìí ọ lọ lómi tí ò tẹ́ ọlọ́run ni. bẹ́ẹ̀ bá ti rí àwọn aláṣẹ respect wọn àwa lábí ò sí ń bẹ mo sún yàrá lọ́pọ̀ ò sí ń bẹ àlùbáríkà ó kú òráyè rẹ ni. o nánu nísìn deputy governor ṣèbómi ni èmi náà sì níyàwó ńlé kálukú ní kíkan wá débi ní sọ́kọ́ ní sẹ́yìn lẹ́ sọ̀rọ̀ ni àwọn tí ó nà pàmbẹ níbi pé kò ní dá fún bàbá rẹ lọ́nà ọ̀run ta ló ń pè báwọn. bàbá imam a ní ayé jura wa lọ mo sọ bẹ́ẹ̀ lónìí. bẹ́ẹ̀ni jura wọn lọ. ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n ràn ní eléwé ran lèmi ó sọ tí wọ́n bùn mí ní mọ́tò. ọ̀rọ̀ kan náà sì lájọ ń sọ tí ẹ sì lè rán Ọlọ́run. bàbá ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n ní ayé bàbá al-agniya àwọn ọlọ́rọ̀ wọ́n ní ayé o ọ̀sàgbàrẹ̀ lóòótọ́ àmọ́ Ramadan ní bàbá délé rẹ ọ̀rí nǹkan tó ìgbà wẹ̀ fọjú orí ibú tó ń gbé kalẹ̀ lọ dìmọ́ ọlọ́rọ̀ àdébí náà jí sí Ọlọ́run fà ó yí níjọ́ táwọn ọlọ́rọ̀ tí wọ́n dá sí fún lẹ́nu rẹ tó tókè. ẹ̀yin àfa àti sàtàn gbéraga tẹ̀ ń rí ọlọ́rọ̀ òfin ọdún mẹ́ka rẹ di mẹ́ta ìwọ tó lówó tó fi débẹ̀ o ṣèbí wọ́n rán ọ ní ọ̀dáwọ̀ mẹ́ka jọ rí ni. kò di méjì. ẹlẹ́ẹ̀kẹta al-ulama'u àwa àfa ẹni bá là sínú ayé ayé ó ṣòro fún láti gbé. Apẹ́lógún ga àbí ò ga ẹ dá mi lóhùn sọlọ́hùn tó bí Apẹ́lógún ẹnu akẹgbà pé àwa là fà wọn.
إذا لم تر الهلال فسلم kábíyèsí àkáríwò. لأناس very handsome. رأوه بالأبصار. ọ̀tọ̀ nípa ìjọba ẹ tún wá fine. ẹ̀yà yìí. ọba yìí mà fine kẹ̀. Allah. abẹ́ẹ̀ rí ọba ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ lòrùn pa yín rí báyìí. kábíyèsí sóòrùn pa yín rí báyìí. إذا لم تر الهلال فسلم لأناس رأوه بالأبصار. níbi tí tí ó bẹ̀rẹ̀ sẹ́. bẹ́ẹ̀ni. fúnmọ̀ ẹni alibad. ẹ jọ àwọn tí a tún ní ayé. àwọn làwọn ń tẹ̀sùbà àti ń sin lọ́hùn. ń tẹ̀sùbà àti ń sin Ọlọ́run. Mùlíkù Suleiman. bàbá bọ́lá ń bá tiẹ̀ kọ́ nǹkan wọ́n lè bẹ́ẹ̀ kó yí padà fún ọ. bẹ́ẹ̀ni wọ́n lè bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni àwọn kí wọ́n yí Ọlọ́run náà ni wọ́n lò against yẹ. pé Ọlọ́run jí ó sì ṣe jí ó lọ gbá ọba lójú. وهم للناس في الدنيا أمان. mo kí akínyìn. mo kí Asiwaju Adini. Asiwaju Adini. bàbá Adini. bàbá Adini. la tansa nasibaka mina dunya. gbogbo tọ́lọ̀ ń fún yín ẹ fi sórí burúkú. Ọlọ́run wa ní káwọn àgbàlagbà ó pé máa bọ̀ nípò wa wọ́n lè kọ́ kéré ọtí dàgbà láyé. Allahu Akbar. mẹ́rin bá lówó ńkọ́ ọ̀wá ń fọ ọgùn ànímú ọ̀fun aláṣọ ní káwọn ọ̀rá lò ó ṣé wọ́n lọ fún alára tá a gbé sí ni. Allahu Akbar. ọdẹ fìlà ọ̀fun afìlà ọ̀ní ká máa dé lòdì ẹni à o ìwọ lọ fún alórí tá a dé sí ni ṣèborí sàgbà fìlà lè bọ́ sọ̀nù orí ni ò gbọ́dọ̀ bọ́ sọ̀nù. jẹ̀mọ́ wa àmọ̀gbowó àmọ̀ tí nǹkan bọ̀ láàrin tọ́rọ̀ ní ẹ̀ tí ó ní ìdí ọ̀rọ̀ bám èmi sì kọjá kí n sọ̀rọ̀ síwájú kí n máa gbowó rárá owó tí ó là mí yóò máa ro tòtò lákàntì mi kí lè tó sún lónìí ni. máa hasanu. ó wà ní Imam Offa wọn náwó fún kò tí ẹ lè sọ lódò ọ̀rọ̀ mọ́ mo ti kọjá báyìí láyé. ayyamuda alimariu nafsahu. tani kí n kọ́ pé. walakinna akhlaqan tadhummu wa tamdahu. tani kí n kọ́ pé o. walakinna akhlaqan tadhummu wa tamdahu. Asiwaju. Asiwaju. bàbá pẹ̀lú bá a ṣe jọ jẹ́ èèyàn lásán ò lè gbé yín dìde mọ́ àmì mi lè gbé yín dìde ẹ bá ń gbọ́ ọ̀mbrẹ́là mi lọ kábíyèsí ẹ má bínú àwọn aláfíà joyè kó rùn mọ́ pa wọn ẹ lọ́ bá ń gábò lórí. wà má hasan ayyamuda alimariu nafsahu. àmọ́ kí wọ́n tó débi. a máa wí fún wọn. subhanaka rabbil izzati. ọ̀sìnbẹ̀. amma yasifuna bi sifati wa atama Allahu jalaluhu. Allahu jalla jalaluhu. ẹ wí dára fún wa. subhanaka rabbil izzati amma yasifuna bi sifati wa atama Allahu jalaluhu. الله جل جلاله حمدا لحي دائمي شكرا لرب الأودي صلوا شفيع جميعكم خير المخلوق محمد سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله الله جل جلاله حمدا لحي دائمي شكرا لرب الأوهد صلوا شفيع جميعكم خير المخلوق محمد سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله الله جل جلاله حمدا لحي دائمي àtọlọ́wọ́ ni شكرا لرب àtàlágbára ni الأوهد
صلوا شفيع جميعكم alẹ́ níwà خير المخلوق محمد gbogbo ẹ̀dá tí o bá níwà kò lè rágbé. سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله الله جل جلاله حمدا لله دائم شكرا لرب الأوهاد يا جميعكم خير المخلوق محمد سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله الله جل جلاله وأتم الله جلاله الله جل جلاله. ẹ̀yin afá mi ṣe Aṣíwájú Adini bàbá wa rárá ẹ jẹ́ bá mi sọ̀rọ̀ bàbá ẹ jẹ́ handle Aṣíwájú sẹ́ẹ̀rí sẹ́yìn sí kílù èmi tẹ́ ẹ ránṣẹ́ àgbàlagbà ọmọ àgbàlagbà bàbá mo kẹ́yìn tẹ́ ẹ sàgbà níbi ẹnu ẹ̀yìn mọ́ àmọ́ mo ní tọ́pọ̀lọpọ̀ òní nínú mọ́mú Nàìjíríà lónìí bàbá kí ni mo ní tí wọn ò ní ẹ má bínú o ẹ gbọ́ kì í ṣèyìn o Ìsíkìlù ni ó sọ fún mi náà ẹ ní tí mo fẹ́ sọ yìí ẹ láàjọ ní ẹ ní èmi fúnlu Ọ̀fà nínú ọmọ ìyá kan bàbá kan tẹnìkan ò jẹ làwa èmi lẹ́lẹ́kẹ̀ wá tó jẹ. Allahu akbar. ó yẹ púrúfù ẹ̀pẹ́ ẹ ní. tí ìràn mi ò jẹ́ làwa rí. bẹ́ẹ̀ni látọ̀dún náà ti tẹ̀lú. ẹlẹ́kẹ̀ẹ́ lẹ́yìn ẹlẹ́kẹ̀ẹ́ta mo sì ní ọyìn kẹ́. Allahu akbar. ẹlẹ́kẹ̀ẹ́ wá lè mi. ẹlẹ́kẹ̀ẹ́ wá. láti yí ẹsẹ̀ ti tẹ Ọ̀fà ìyá kan bàbá kan tẹ́nìkan ò jẹ́ làwa rí. sọ́ọ̀tì ẹ kí n gbọ́. àbí sọ. àti Yorùbá Ànábì ò sí bí ni. sallallahu alayhi wa sallam. bá a yẹn gbọ́dọ̀ dáadáa ṣé wàá Ìsíkìlù ẹ gbọ́ dáadáa báyìí àwọn ọ̀rẹ́ wa náà ti ń wọlé bàbá Aṣíwájú ẹ kọjú sí mi kí lẹ fẹ́ gbé kalẹ̀ mo mọ̀ yẹn mọ̀ mí dáadáa wọ́n ti lọ gbé wá àbí ẹ bá ń gbàgà fún ọkàn òjòkó torí àgbọ̀dọ̀ dán láàmú. gbàgà fún ọ níbẹ̀ ni.